ìgbà náà mo ní lẹ́gọ̀ọ́và tí Kamilu fẹ́ máa lò yẹn Mọ̀rùkàsí gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní kímà wọ́n ní òye wọ́n ní adab tí ò bá ti yá wọn ni ò yá wọn tó ò bá ti rẹ́dì lọ rẹ́dì ṣùgbọ́n gbogbo lẹ́gọ̀ọ́và jákujàku yẹn jẹ́jẹ́rìsìn kí ni gbogbo ẹ̀yin àfa àgbà tẹ́ wà ní àdàbíà kí lẹ fẹ́ máa sọ lẹ́nu. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. pé ìpè fi ránṣẹ́ sí àwọn ọmọ ìyá wa ní àlàádàbí lọ́hùn ní ìgbà kan sẹ́yìn tí mo ní pé kí wọ́n lọ mójútó Kamilu Kompo mo dẹ̀ sọ wípé ìmọ̀ràn tí mo gbà lọ́jọ́ náà tí mo fi ń dárúkọ Kamilu Kompo wípé ọ̀rọ̀ àti òye tí mò ń fún yẹn kì í ṣe tiẹ̀ nítorí pé ó kéré gan làákàyè ẹ̀dẹ̀ bíntín wàláhí tàláhí sọmọbìláhí làzim ọpọlọ orí aáyán ó ju ti Kamilu Kompo lọ pé ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ àlífà tẹ́ jẹ́ àfà àgbààfà ní àlàádábí ẹ̀yin àdàbíyà pé ẹ̀yin ni mò ń pàrọwà yẹn fún ni mò ń fún nímọ̀ràn yẹn kódà mo rántí níjọ́ náà mo dárúkọ àwọn àfà ayára mo dárúkọ àfà àdúràmígbà kódà mo rántí pé mo mention pé àtàwọn àlífà tí wọ́n ń bẹ lórí oyè nígbà náà mo ní lẹ́gọ̀ọ́và tí Kamilu fẹ́ máa lò yẹn Mọ̀rùkàsí gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní kímà wọ́n ní òye wọ́n ní adab tí ò bá ti yá wọn ni ò yá wọn tó ò bá ti rẹ́dì lọ rẹ́dì ṣùgbọ́n gbogbo lẹ́gọ̀ọ́và jákujàku yẹn jẹ́jẹ́rìsìn kí ni gbogbo ẹ̀yin àfa àgbà tẹ́ wà ní àdàbíà kí lẹ fẹ́ máa sọ lẹ́ni kí ni ohun tẹ́ fẹ́ máa sọ lẹ́ni ìpìlẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣe bí mo sọ fún yín pé ọjọ́ tí Kamilu ti lọ bá èṣù jẹun tó ti pàdé àpò pọ̀ pẹ̀lú Saheed Shittu ẹ wà túnbọ̀ tán Kamilu ṣẹ́dẹ́rẹ́ àtúnbọ̀ tán ẹ̀ kò wá dá ẹ̀sìn yẹn kò fẹ́ dá ẹ̀sìn yẹn ṣe ó wá kó rẹ́dẹ̀rẹ́dẹ́ yẹn ó kó wá bá yín ní àdàbí ẹ̀ẹ́dẹ̀ wòye sí ẹ wá fẹ́ máa jáde ẹ fẹ́ máa sọ wóróworó níhun tẹ́ ẹ̀ ní mọ̀ ń pẹ́ níhun tí a ti pèpè pàápàá jùlọ ẹ̀mí yìí nítorí pé wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ó tán yín sìn àbí ó tán wàhálà jókòó Kamilu lọ fẹ̀rùn fọ́nà ó wá rù wá bá yín lé gbogbo ẹ̀dá tó bá ní ọpọlọ tó ní òye láyé tó ní ẹ̀kọ́ ó yẹ kó ti fura síwájú pé ẹsẹ̀ àgẹ̀rẹ̀ tí Kamilu Kompo ń tà yẹn ẹ̀yin lẹ máa gbà á nínú ẹ̀ lọ́dọ̀ yẹn lọ́hùn mo ń sọ fún yín mo ní káwọn ọmọ kan máa lọ kí Kamilu máa lọ groom àwọn kan àbí kọ́jọ́ máa pàdé àpò pọ̀ kọ́ máa ta sí iléeṣẹ́ Adam kí Kamilu wá jáde kó sọ wípé ọmọ tó bá sọ̀sọ́kùsọ sí iléeṣẹ́ Adam bàbá ẹ̀ ní kọ́ sákù àdàbí ọ̀rọ̀ ńṣẹ́ pé lẹ́gọ̀ọ́và ni ṣé Kamilu fúnra ẹ̀ ò ti wá jáde tán sìn mo dẹ̀ sọ fún yín pé lẹ́gọ̀ọ́và yẹn ẹ̀ mọ́ gbá penalty ti yín ní àdàbíyà throwing lẹ́ máa ń gbá lọ Mọ̀rùkàsí ò ní gbá penalty láì score wọ́n ń gbá corner kick gan wọnú net ká máa sọ pé penalty ṣó rẹ̀ yín sìn àbí kò rẹ̀ yín wọn kì í sọ fọmọdé pé kó má dẹ́tẹ̀ àgbà tó bá lóye á sọ fún ni pé tó lè dágbó gbé Kamilu ti kó gbogbo ẹ̀yin àdàbí báyìí sìn ó ti ń kó yín lọ ní ugbó nítorí pé ẹ ti dẹ́tẹ̀ ó ti padà fi ẹ̀tẹ̀ yẹn yíyín lára gbogbo yín ti dẹ lẹ́tẹ̀ ẹ ti da dẹ́tẹ̀ báyìí ṣẹ́ni kó tún pèpè mí wàláhì tẹ́ ẹ̀ bá mú so ẹ yẹ̀yẹ́ débi pé àwọn èèyàn ilékéwú fúnra ẹ̀ gan á máa fọwọ́ bojú ṣẹ́tìrì ṣẹbẹ́ rí pé àwọn tòótọ́ ọmọ Markaz díẹ̀ nù wọ́n ti jáde ńsìn wọ́n ti ń fún ọ̀pọ̀ rí bá yín tí mo sì ń gbà yín mọ̀ràn níjọ́ náà wípé kẹ́ má débẹ̀ ẹ lọ wo orí social media nígbà tí Kamilu ń sọ wóróworó tó ń sọ rọ́dọ̀rọ̀dọ̀ tó ń sọ rádaràda mo tẹ̀ ká kọ́mẹ̀ntì ẹnìkan onítọ̀hún sọ pé ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé alájẹ àgbà gbé èkó tó pọ̀ ọ̀rọ̀ ń bọ̀ àbí bákan ló ti sọ ọ̀rọ̀ yẹn dámì wípé onítọ̀hún ti ń júwe fún yín pé alájẹ àgbà tẹ̀ ń rò pé bóyá wọ́n mọ̀ yẹn ó ti ní àwọn àṣírí àwọn kọ̀ọ̀kan ibì kan tó fẹ́ kó jáde ni o mo rí kọ́mẹ̀ntì yẹn fẹ́rí ta ló kó gbogbo àwọn nǹkan wọ̀nyí wá báyìí Kamilu Kompo ni Kamilu Kompo ló kó wá báyìí ṣẹ́dẹ̀ rí látijọ́ tí Mọ̀rùkàsí ti ń bẹ mo máa ń sọ fún yín pé gbogbo wọn dọ̀rọ̀dọ̀rọ̀ rádaràdá ni wọn ẹ ní ba nílé iṣẹ́ Adam because ṣé Adam fi òótọ́ ó fi gbé gbogbo ohun tó gbé kalẹ̀ òótọ́ ló fi gbé gbogbo ohun tó gbé kalẹ̀ tádàbá yín bá wá ń pò gèdè fẹ́ yẹlé kì í ṣe pé yẹlé ò gbọ́ títiri tó ń tiri ta ilé jà kọ́ orúkọ ló ń sá fún ẹ ti wá ṣe é débi nísìnyí tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ inú ilé yín wọ́n tọwọ́ bọ ìdí yín wọ́n ránṣẹ́ sí àwọn bàbá yín
tẹ́ ẹ̀ lè gbin mọ́ nítorí pé kí ni Kámílù ti bá yín ṣe ti yín kọjá, àlọ́ ti lọ, àbọ̀ ló ń bọ̀ sí yín lórí báyìí, àbọ̀ ti ń bọ̀. La ilaha illallah. Àánú yín ṣe mí ní Àdàbí, gbogbo Àdàbí àpapátá ni mò ń sọ, àánú yín ṣe mí níbi tí Kámílù ń kó yín rè, tí làákàyè yín ò ṣiṣẹ́, tí ò jiná, kẹmọ̀ pé kò parun ló ń kó yín lọ. Ẹ̀rí tó bá yá àwọn èèyàn á ṣe kí ni, wá severe relationship yín yẹn tẹ fẹ́ máa bí pẹ̀lú yẹn, wá severe, wá ṣe kí ni, wá fi ọ̀pá wọn distance yẹn fún yín, wá segregate ara wọn kúrò lára yín, nítorí pé wá padà máa rí wípé ẹ̀ kì í ṣe èèyàn, wọn ẹ̀ ń ṣe ẹni téèyàn gbọdọ̀ gbára lé, ẹ̀ ń ṣe ẹni téèyàn gbọdọ̀ tẹ̀lé, ẹ̀ ní nǹkan kan tẹ́lẹ̀ fi help àlèhùmà, wá padà mọ̀ pé kò sí ìjọ ọmọ èèyàn, kò sí ìdé èèyàn lára yín ní Àdàbíyà, àwọn èèyàn á padà mọ̀. Ṣebí kan nínú àwọn olórí burúkú ara yín ló tún jáde kọjá lọ yẹn tó ní àlewálẹ́dò sí rògbà pé bí ṣé Ádámù ṣe rí, ohun tí Mudirul Markaz sọ ó ń júwèé bí ṣé Ádámù ṣe rí. Bẹ́ẹ̀ ni ọmọ kì í bá pèlè ìyá ẹ̀ ńlẹ̀ kó ṣe aṣọ dá. Mudiru jọ bàbá wọn tán, ẹ̀yin ni kẹ́ wá kó àwọn àlífà yín jáde bóyá wọ́n jọ bàbá wọn, ẹ kó àwọn ọmọ yín jáde bóyá wọ́n jọ bàbá wọn, níbi tí ìyẹn náà ò gbọ́n. La ilaha illallah, subhanallah. Àánú yín ṣe mí, ọ̀rọ̀ sì ń bọ̀rọ̀ bọ̀, tíjọ́ ọmọ àná tọ́ba bá yín paná ẹ̀, ṣe mọ̀ pé ọgbẹ́ ẹ̀ kò tán lára yín dè ní, tẹ́yìn kan ò dẹ̀ lè dì náà yín pé bó ṣe rí bẹ́ẹ̀, pé kò rí bẹ́ẹ̀. Tíjọ́ kìíní àná tẹ́ ẹ dálẹ̀ tí wọ́n fún yín nípa àṣán fẹ́rẹ́fẹ́, ọgbẹ́ ò tán lára yín dè ní. Ó ti jẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti ń dá fìtínà lẹ̀, àwọn ẹ̀yin yìí náà lè máa bẹ̀rẹ̀ fìtínà, ẹ̀yin yìí náà lè máa wà the receiving end, ẹ̀yin yìí náà lè máa padà fara káṣá nínú àwọn fìtínà tẹ́ ń dálẹ̀. Ṣé kò yẹ kó yé yín ni? Kò yẹ kó yé yín? A kì í ṣe ni lóore ni, ṣé wàá Ádámù ṣe yín lóore ni? Àbẹ́ mọ̀ pé àwọn ṣé Ádámù ṣe àfọ̀mọ́ tó pọ̀ fún yín ní Àdàbíyà ni, fún bàbá Sheikh Kamal. Ẹ mọ̀ pé ṣé Ádámù ló ṣe àwọn àfọ̀mọ́ kọ̀ọ̀kan fún wọn tó jẹ́ pé tá a bá gbé kalẹ̀, tá a bá ní ká máa sọ, ẹ̀yin gan ẹ̀ fọwọ́ bojú. Bẹ́ẹ̀ ni pé gíga ńláńlá tẹ́ ń gbé fún Sheikh Kamal yẹn, ẹ̀ mọ̀ pé wọn ò tó bẹ̀, ṣé Ádámù ló gbé wọn síbẹ̀. Ẹ máa bá máa bọ̀ díẹ̀díẹ̀, ṣe rí bẹ́ẹ̀ ṣe ń mú bọ̀ yìí, ẹ máa bá máa bọ̀. Ṣebí Kámílù ti sọ pé òun fẹ́ tú àdídí, ó fẹ́ challenge Alhaji Onílé Márùn-ún, ẹ kò sí wàhálà. Ẹ̀yin àgbààgbà tí mi ò mọ bí mo ṣe lè describe yín, ṣe bẹ́ẹ̀ wà ń bẹ̀ẹ́ sìn, ẹ̀ ń fọwọ́ lè giri, ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ gbọ́, àbí ẹ jẹ́ kó bring it on, kó múná kó ṣàyẹn wá náà. Tójú bá wá tì yín, tẹ bá wá tẹ́ tán, tí gbogbo yín tẹ́ fà tẹ́ dì, ẹ má pe anybody o, ẹ má pe anybody. Ṣé rí gbogbo ohun tó wà lábẹ́lẹ̀ nígbà yẹn lọ́hùn, táwọn èèyàn rọra fọwọ́ bò tó pẹ́ẹ́lẹ̀, tí wọn ò fẹ́ sọ nípa lékéwù yín, nípa olórí yín, nípa àwọn èèyàn yín, fúnra yín lẹ́ lọ́ ń hu láti ibi àìlèjẹra fún fìtínà. Ṣé bẹ́ẹ̀ tí bẹ̀rẹ̀ sí kú jáde, àtò yín ti. Àwa wá fẹ́ dúró, fẹ́ gbọ́n tẹ́ fẹ́ sọ nípa Markaz, a fẹ́ dúró, a fẹ́ gbọ́n tẹ́ fẹ́ sọ nípa Sheikh Adam, a fẹ́ dúró, a fẹ́ gbọ́n tẹ́ fẹ́ sọ nípa àlífà wa. Bóyá karahun owó lẹ́fẹ́ fi ròyìn àlífà wa ni o, àmọ́ bóyá kẹ́ni má ní lẹ́fẹ́ fi ròyìn àlífà wa ni o, àmọ́ bóyá àfẹ̀mí tẹ̀m̀bẹ̀lẹ̀kun ọ̀tẹ̀ àbòsí rìkíṣí lẹ́fẹ́ fi ròyìn àlífà tiwa ni o, àmọ́ bóyá ká máa lọ tafà sókè, ká máa lọ yídó borí lẹ́fẹ́ fi ròyìn Markazi ni o, tó bá dìgbà yẹn àmọ́ ẹ má ṣọ́ra ṣe. Bẹ́ẹ̀ lẹ́jẹ̀ bí kan nínú àpá àgbà yín rádaràda ló sọ ń gbà kan wípé Alhaji àgbà tẹ́ bá fẹ́ ṣàbòsí ẹ máa gbọ̀n, bẹ́ẹ̀ ni tí stroke fẹ́ mú lọ́wọ́ ẹ máa gbọ̀n. Alhaji àgbà bàbá ló sọ fún mi, bàbá ẹ máa ṣọwọ́ bí ẹni tí lùkúlùkù ẹ̀dìyẹ mú àbí tó fẹ́ ní stroke, àbí mò ń wo nínú mísọ́nà yín ni o, mò ń wo lórí platform lọ́jọ́ yẹn ní bàbá ò sọ pé àwọn kọ́ ṣé Ádámù ń kéwú, ṣùgbọ́n ó ní ọ̀rẹ́ kan tó máa ń wá wò àwọn ṣe kinní kan, orúkọ ọ̀rẹ́ ṣé Ádámù ọ̀hún bàbá ò dá fún yín dè ní ilé ibi tó ti jáde, bàbá tó máa ń sọ̀rọ̀ fún yín yẹn kò sọ fún yín dè ní ọ̀rẹ́ ṣé Ádámù tí ṣé Ádámù máa ń wá sí ilé kéwú yín ní Asadu Islam yẹn, ọ̀rẹ́ kò lórúkọ, ọ̀rẹ́ ṣé Ádámù tó jẹ́ pé ó pojúkọ ẹ̀kọ́ tiẹ̀ nígbà yẹn, bọ̀ tí ṣé wà Ádámù ò pojúkọ ẹ̀kọ́ tó jẹ́ pé ọ̀rẹ́ lọ ń wá lé kéwú gbà yẹn, ọ̀rọ̀ yàn so ṣé Ádámù láti ibi pé ọkọ̀ ń wáyàn lọ wọ́n wá ọ̀rẹ́ kiri lọ́fìdí ohun tọ́da alẹ́ ẹponú ẹ̀ ní làákàyè, ẹ̀yin Àdàbí ẹponú ẹ̀ ní làákàyè, ẹ̀dẹ̀ máa wọ́rí ó ṣe ń bọ̀ ni ẹ ṣáà máa mú wá díẹ̀ ṣé bí mo ti sọ̀rọ̀ Kámílù fún yín, Kámílù akó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ báyìí, akó fìtínà báyìí, akó ìdààmú báyìí, akó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ báyìí, tẹ́ẹ̀ní rẹ́ni gbà yín lẹ̀ nítorí pé jẹ́jẹ́ ni Markaz ń jókòó
ẹ̀yin yìí náà lẹ́ máa lọ níbi ìrètí sífì tínú àbòsí yín máa lọ fi ẹnu fínlẹ̀ kiri máa wádìí tó dé máa sọ̀rọ̀ sínú àgbè ẹ̀yin yìí náà ni àṣírí ó ti dójú ẹ̀ ní àbò dójú ẹ̀ àṣírí yín ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìyẹ tó ti tán yín tó tán yín àbò tán yín mo rántí lọ́dún yẹn lọ́hùn tí a fa àwọn àgbà ní mọ́ríkàsí tẹ bọ́ pé ọ̀pá òwe kan fún yín lọ́dún yẹn lọ́hùn máa sọ jáde fún yín bẹ́ẹ̀ náà wá kẹ bẹ̀rẹ̀ sí fi wọ́n ra yín wò nígbà tí ìkànnù yín ṣe ẹnu wótòwótò lọ́dún yẹn náà wọ́n wá ń sọ fún yín pé kápẹ́ láyé kójú má rí bi ìkan lẹ̀dá èèyàn ń fọwọ́ múnú ẹ̀ kí tó kò máa gbọ́n ẹ máa fi wéra yín ẹ máa fi júwe ara yín ṣe bẹ́ẹ̀ rò pé lẹ́fọ̀n ẹ lẹ́ẹ̀kan ni nítorí pé adákẹ́ à ń respect àwọn olórí tiwa àṣẹnu yóò kálù ẹnu yóò kálù gbogbo ẹ̀yin tẹ́ ń pè ní mísọ́nà àfàyàrá àdúrà gbà àti gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹnu yóò ká àwọn ọmọ yín àbí ẹ má wọrí ẹ máa gbà ní pálípálí this time àràdà kápẹ́ láyé kójú má rí bi mò ń tún sọ fún yín mò ń gbọ́ ohun yẹn sọ fún yín ìkan lẹ máa fọwọ́ múnú ẹ̀ ẹ̀yin rádaràda wọn ni adab náà dà adab tẹ́ ń pariwo òun dà lára yín òun dà ẹ sọ̀tẹ̀ títí ọmọ yín ọ padà táàgì yín ní àbòsí yà tòun ti bẹ́ẹ̀ náà ẹ kúrò nídìí àbòsí ẹ kúrò nídìí rìkíṣí àfi kẹ́ máa tẹnu bọ́ọ̀lẹ̀ kiri ṣé kéwọn náà nìyẹn ẹ ṣe àbòsí títí ẹ gbàgbé àlámọ̀rí yín kí lẹ fẹ́ gbà kí ni tẹ́tẹ́ gbà kí lẹ ń lépa mọ̀rìkàsí fún kí lẹ ń lépa mọ̀rìkàsí fún ẹ̀yin yìí náà la máa bá nídìí ọ̀tẹ̀ gbogbo ẹni tó bá ti ń ta fàṣílẹ̀ ṣe àdàbọ̀ lẹ́ ń mú lọ́rẹ̀ ẹ́ ṣe bẹ́ ọ̀rẹ́ mi ni ọ̀tá mi ló yẹ kó jẹ́ ọ̀rẹ́ mi tọ́ ọ̀rẹ́ mi bá ti wá lọ ń di ọ̀tá tọ́ ọ̀rẹ́ mi bá ti wá lọ ń di ọ̀rẹ́ ọ̀tá mi kí ló júwe fún yín ọ̀tá mi ni ẹ̀yin àdàbí yìí náà ni àbẹ́yìn yìí kọ́ yìí pẹ̀lú àwọn Mr. Comparator níbo ló bá yín dé níbo ló padà já sí fún yín àbẹ́yìn kọ́ yìí èyí tó tún tẹ̀lé kọjá lọ ọ̀rọ̀ bàbá aládò ṣe bẹ́yìn yìí náà látún bá ń bẹ̀ ẹ gbọ́ wìnrìn tẹ́ ti gbọ́ golden son of Markaz mo kí yín ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe ẹ̀ ní rí dààmú àti gbogbo ẹ̀yẹn ìkan bẹ́ẹ̀ wo ẹ má sọ fún ọmọdé àdàbíà pé kó má dẹ́tẹ̀ ẹ béèrè tó bá ti náà ti lè dá gbógbé ẹ jẹ́ kó bring it on tẹ́ ti gbọ́ ẹ jẹ́ kó má bọ̀ kí ni iléeṣẹ́ Adam ṣe fún yín kí ni iṣẹ́ Adam ṣe fún yín kí ni Markaz ṣe fún yín kí lẹ̀ ń bínú ẹ̀ sí kí lẹ̀ ń bínú Markaz sí ọ̀tẹ̀ òun lẹ ṣe títí tẹ́ ń tẹ́lé kí wà dàbí rí táwọn èèyàn gbúrò ẹ̀ mọ́ ẹ rò pé nìkan lè paná Markaz ni ẹ yà paná ara yín ni ṣe ti gbọ́ ẹ ṣe kí ni ẹ paná ara yín ògo Markaz ti tàn tipẹ́tipẹ́ yóò sì máa tàn ní kódà ibi tó dé ọwọ́ yín ò lè tó ẹ̀yin kìíní kan rádaràdà yìí èrò wá ògiri wa èrò ìjọ jímọ̀jímọ̀ àkójọ jímọ̀jímọ̀ tẹ́ ń pè yẹn Markaz lè pe wọ́n lè pe irú ẹ̀ lẹ́ẹ̀kan káyé gba èpo ni àbí kí lẹ̀ ń fi ra yín pè ẹ sọra yín di politician ẹ̀ ń gé ra yín lége sọ wórówóró ẹ̀kan ní tásí àti òní kúlé wà láwù jẹ́rí pé ẹ ponú ní àdàbí ẹ ponú gan láti ibi tẹ́ ti bẹ̀rẹ̀ débi tẹ́ dé ẹ ponú gan àbí kọ́ máa gbé ọ̀rọ̀ kọ́ máa tì í bọ̀ yín lẹ́nu ẹ lè wádìí ọ̀rọ̀ ṣé bá ànábì ṣe kọ́ yín nìyẹn bọ́lọ́run ṣe kọ́ yín nìyẹn pé tẹ́ bá gbọ́ nǹkan kẹ́ máa wádìí ẹ kọ́ bọ́ sí ìgboro ẹ máa ṣe rọ́dọ̀rọ̀dọ̀ ohun tẹ́ ìyá yẹn gan nǹkan kan ló ń júwe fáwa náà ṣe bẹ́ẹ̀ ti ní mùdírù júwe bà bẹ́ẹ̀ ni mùdírù ó jọ bà bẹ́ẹ̀ tán ó júwe bà bẹ́ẹ̀ níbi araka ó júwe bà bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ ó júwe bà bẹ́ẹ̀ níbi mímọ̀ ó júwe bà bẹ́ẹ̀ níbi ká sọ̀tọ̀ ká fi òdodo múlẹ̀ ká fi rinlẹ̀ pé yes kíní ni mo mọ̀ bó ṣe rí ni àwọn wo ni tiyín jọ ẹ kó àwọn tí tiyín jọ ẹ kó wọn jáde wọ́n fi rìkíṣí jọ àwọn bàbá tiwọn wọ́n fi ọ̀tẹ̀ jọ àwọn bàbá tiwọn wọ́n fi irọ́ labí wọ́n fi jọ àwọn bàbá tiwọn wọ́n fi tẹ̀m̀bẹ̀lẹ̀kún wọ́n fi jọ àwọn bàbá tiwọn ṣé wọ́n tẹ̀yìn jọ nìyẹn ẹ má wọrí ohun tí Kamilu fẹ́ kó bá yín tí mo pe àkíyèsí yín sí tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ ẹ̀ lè bá sọ̀rọ̀ yẹn ẹ̀ gbà ní pálí mo ṣe ń bọ̀ wá ni mi ò tí ì dé subhana rabbika. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.